Ẹ̀lẹ́ o gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà báwo lọmọ ọkọ ńkọ́ àtìyàwó ṣẹ̀ṣẹ̀ ń lọ èmi náà ni èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Kí ni Títílọpẹ́ fẹ́ sọ lénìí? Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ lénìí, àwọn tó bá wí jùlọ òun náà ni àwọn olówó àti ọlọ́rọ̀ tó wà ní àárín wa. Mo ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ olówó àti ọlọ́rọ̀ wọ́n á ní ohun kan tàbí èkejì nílé, eléyìí tí kò wúlò fún wọn mọ́ àbí eléyìí tí ò tiẹ̀ wúlò, bóyá wọ́n ní méjì irú nǹkan yẹn ni o, tàbí wọ́n ní mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Mo wá ṣàkíyèsí wípé èyí tó yẹ wípé kó fi tọrọ fún àwọn tí ó ń ṣe aláìní ohun yìí, ó tẹ́ ẹlòmíì lọ́rùn láti tọ́jú ohun yìí sílé kí nǹkan yìí kó dẹ̀ bàjẹ́ síbẹ̀. Ẹ̀yin olówó àti ọlọ́rọ̀ láàrin wa, mo wá fẹ́ rọ̀ yín ní àárọ̀ yìí ni àwọn ohun wo lẹ ní nílé tó jẹ́ wípé ẹ dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn kan wà tí wọ́n ṣe aláìní ohun wọ̀nyí. Mo wá fẹ́ bẹ̀ yín ni, ẹ á mọ̀ wípé wọn ò ṣiṣẹ́ sí yín lọ́wọ́, àmọ́ wọ́n sọ pé ẹni tí ìwọ bá ti nípa láti ṣe ìrànwọ́ fún, òun náà ni ẹnì kejì ẹ. Pàápàá jùlọ à ń dìde kí a bá lè gbé àwọn tí ó wà nílẹ̀ ká lè gbé wọn sókè ni. A ò dìde nítorí ara wa nìkan. Eléyìí túmọ̀ sí wípé nígbà tí a bá ń gùnkè lọ, ẹ jẹ́ ká máa fa àwọn tó wà nísàlẹ̀, ẹ jẹ́ ká máa fa àwọn lọ́wọ́ sókè, kí nítorí pé wọ́n sọ wípé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní. Nígbà tí a bá ń ràn wọ́n lọ́wọ́, eléyìí máa túmọ̀ sí wípé àwa náà nítorí ìrànwọ́ tí a rí gbà náà la fi ń ran àwọn èèyàn lọ́wọ́. Ẹ jẹ́ ká wo àwọn tí a kò nílò nílé wa. Ẹlòmíì á ní freezer 3, ẹlòmíì á ní generator 5, ìmíì tí wọn ò tiẹ̀ tí ì ṣí rárá. Ẹ dẹ̀ mọ̀ wípé àwọn kan wà wọ́n sùn nínú òkùnkùn nítorí pé àyè ò yọ fún wọn láti ra àwọn ohun wọ̀nyí. Wọ́n fẹ́ bẹ̀ wá ni, ó lè jẹ́ aṣọ náà ni, ó lè jẹ́ bàtà èyí tí a ò lò mọ́. Ẹ jẹ́ ká kó wọn jáde, èyí tó yìí wúlò. Ẹ má jẹ́ ká sọ wípé mi ò tí ì lò báyìí, màá lò ó tó bá yá. Àwa náà Ọlọ́run á pèsè fún wa, ìgbà tó bá yá yẹn náà à á ní owó láti rà. Ẹ jẹ́ ká fi tọrẹ, ẹ jẹ́ ká fi tọrọ fún àwọn èèyàn tó nílò ẹ̀ ní àkókò tí a wà yìí. Ẹ má jẹ́ ká ní nǹkan púpọ̀ nílé káwọn nǹkan yìí kó dẹ̀ máa bàjẹ́ síbẹ̀, káwọn èèyàn kan dẹ̀ wà tí wọ́n ń ṣe aláìní àwọn ohun wọ̀nyí tí a ò lè fún wọn. Eléyìí ni ẹ̀bẹ̀ tí mo wá fẹ́ rọ̀ yín ní àárọ̀ yìí. Kó di dandan nígbà tó bá ní púpọ̀, ìwọ̀nba tó níyẹn náà tó mọ̀ wípé báyìí báyìí kò wúlò fún ẹ, àbí o tiẹ̀ nílò ẹ̀, àbí ó ní ju bẹ́ẹ̀ lọ fún ẹni tí ó wà láyìíká ẹ̀, fún ẹni tí ó wúlò fún, kí àwọn náà kí wọ́n lè ní ohun wọ̀nyí lọ́wọ́. Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́. Wọ́n dẹ̀ sọ wípé òkè òkè lọ́wọ́ afúnni ń gbé. Bẹ́yìn náà ṣe ń fi fún àwọn ènìyàn, ẹ̀yin náà ẹ ò ní ṣaláìní ohun tí ó dára. Eléyìí ni ìmọ̀ràn mi fún yín ní èní. Ẹ má ṣe gbàgbé, ẹ wo àyíká yín, ẹ wọlé, ẹ wo àwọn ohun tí kò wúlò mọ́, ẹ má jẹ́ kí ó bàjẹ́. Ẹ wo àwọn bó tiẹ̀ wúlò fún yín àmọ́ ẹ ò lò ní àkókò yìí, ẹ má jẹ́ kó bàjẹ́ sílé. Ẹ fi tọrọ fún àwọn tí wọ́n nílò ẹ̀. Ẹ dẹ̀ máa gbé àwọn èèyàn lọ́wọ́ sókè, ẹ máa ràn wọ́n lọ́wọ́. Eléyìí ni ìmọ̀ràn mi fún yín o. Ọlọ́run sì ràn ẹ̀yin náà lọ́wọ́. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi o ní Facebook, YouTube àti ní Instagram. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀ ní Instagram. Dàda Títílọpẹ́. A ò ní pàdé ayọ̀. Ó dìgbà.